Bí wọ́n dá ìwọ náà. Ẹ nà mí. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ rí wèrè. Ṣé ilé lọ rí? Ṣé lọ rí? Didi. Sọ̀rí àtúntò ọ̀dà. Ṣé ti parí báyìí? Wo bí bàbá yìí. Wà bí. Bàbá wo? Mo dá la kọ́mọ lórí báwọn. Aṣáájọ wà nù lóyìn ni, ó sì tiẹ̀ ń sì ṣe tèmi. Wọ́n ṣe à ń pè wá bí kí ẹja máa fúnra aláwọ̀ lọ́wọ́. Wọ́n kò sí ọ̀wọ̀ kankan tí mo fẹ́ fún ọ. Níwọ̀n ìgbà tí ìwọ náà ò bá ti fi ọ̀wọ̀ tèmi hàn mí, tó ò fi wọ̀ mí pé bí n bá ṣe tèmi, má wàá dí mi lọ́wọ́, ṣé wọ́n lọ yí múná ọmọ rẹ kó wá yí mi lágbòdà ná? Èmi. Níwájú ta ni àti ta ni lórí kí ni? Lórí tí ọmọ sínú ara rẹ pọ̀ ní kọ́mọ rẹ wá yí mi lágbòdà ná. Níṣẹ́ á ní kó gbogbo kan mo gbà. Ìgbà kéèyàn parọ́ mọ́ mi. Ọtún ti bẹ̀, wọ́n mọ̀ kó ọ̀fẹ́ràn rẹ̀. Tó o bá ti fẹ́ràn rẹ̀ ọ̀fẹ́ràn rẹ̀. Ìgbà mọ̀ ọ̀rẹ́ ìbá kàtìkàtì lọ, ìwà mọ̀tí ìwùdí àbí ngò dáṣẹ̀ ní ìfùmọ̀ ni àbí kílọ̀ bá mi wí. Ṣé ngò dá lóra ṣé ìjẹ́pẹ́ ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ yìí? Ṣé ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ yìí? Àwọ̀ ẹ ṣe sùúrù o. Èmi mọ̀ bóyá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí èdè pọ̀ tí wọ́n mo ti bá dójú ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ̀. Ṣé ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ hàn? Níbele ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ́ ojú ẹ̀ṣẹ̀ rẹ̀ dà. Kò sí ọ̀nà. Ẹ dára dẹ́tẹ́ mọ̀ páàkì. Tani ń bá lẹ́jìn ẹ̀dẹ́ kí kò sí wàhálà. Bọ́lá mo bá mú yàn báyìí, jàǹtò ni ó mú yàn. Ta ló ní bàtà yìí? Bàtà ta ni? Ìkejì sẹ̀rí fúre. 5 and 6 rẹ̀ rí. N mo lọ ti rí. Ṣé oyin tó dà ná? N bọ̀ mo ti rí kíni? Mo jí gbé ni mo rò pé ọmọ ti ṣe ọ. Abá ṣe rí. Wọ́n dà fún ọ, wọ́n bọ̀. Wọ́n dà kíni nù fún mi o. Kí ló tó ṣe ọ lẹ́sẹ̀? Ẹsẹ̀ fẹ́ máa dùn mí ni. Èèwọ̀ ló wá sọ ọ́ di jìgàn òjijì báyìí. Ẹgbẹ́ lẹ̀. Ó ní ọgbẹ́ lẹ̀. Mo ní ọgbẹ́ àbí nǹkan jáde léyìí ni. Ìwọ náà ni bàtà kejì rẹ̀ rè. Ṣé òsì mo mú sọ́ọ̀tún? Ìkejì rẹ̀ wọ́n bọ̀ ọmú wálé yìí. Àbí wọ̀ kọ́ lọ ní ni? Ó dà pé mi mú ni. Ṣé ìwọ lọ́lọ́ lè dá àgbo kàràǹpà ní inú? Aṣọ funfun àtàṣọ pupa jẹjẹjẹ asín. Kí lọ́kàn? Mo fi búra. Jẹjẹjẹ nígbà tí mo kàn lọ, mo fẹ́ pa kọ́kọ́ ni o. Bí mo ṣe mú òkúta báyìí tí mo sọ́ọ̀lù báyìí tó jábọ́ báyìí. Àgbo kan dànù. Àgbo yí mi lágbòdà ná. Bàbá ẹ sá gbọ́n tó wí. Bàtí pẹ́ iná kétí àpò, ọ fẹ́ pa kọ́kọ́. Ọlọ́run yóò kọ ẹ̀yin méjèèjì. Yóò pa kọ́kọ́. Ṣé ọmọ yí àgbo tó ọ̀ dànù? Pamúnibúni ni wọ́n mọ̀. Sọ pamúnibúni ni ọ́. Ẹ bàbá ọkọ mi má bínú. Ṣé sùúrù. Ṣé ọmọ yẹn tó dànù? Kí ló dànù? 1.5 million naira ní àgbo tó dànù. Ìgbà tí èsì ẹ máa lò láǹkà yìí. Àpúrùtù ló pè mí. Níbi kíni? Lérí kíni? Ṣé ọmọ àgbo tí mo gbélé náà? Ọ̀dà má bínú. Àgbo èdè àgbo HIV. HIV kọ́ èèmù ni. Ọ̀dà má bínú. Sọ́rí ọ̀rọ̀ má bínú ta ni. Èyí náà gbọ́ máa ṣe bí ni. Èmi ò bá eré wà kọ́ pé jáde kó mọ́wọ́ mi jáde tí ò bá mọ́wọ́ jáde. Wọ́n lù ú bí. Àwọn tí ìjà tó ní olówó mọ́mọ́ ọ̀là bẹ́ẹ̀ kó má bínú. Tani kó bẹ tani kó má bínú. Méjì ni nínú kí n gba owó àgbo tó dànù 1.5 million naira sí ni. Àìwá lè ṣe ń wọ́n sí ọ báṣubàṣu wọ́n náà bí ejò ẹ̀jẹ̀ yíyà yìí ni. Kí lẹ sọ? Kí mo mú fi ìyà jẹ ni nínú kọ́ kọ́wọ́ jáde tàbí kí n nà ọ́ níbí àti wá àtàlẹ́. Gbẹ̀gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀. Màmá bíráàkì wájú ta ni. Tẹ́lẹ̀ nà ni. Wọ́n bí wọ́n dá ìwọ náà. Ẹ nà mí. Bẹ́ẹ̀ni. Ẹ fẹ́ rí wèrè. Tẹ́lẹ̀ nà ni. Tẹ́lẹ̀ nà ni. Didi. Sọ̀rí àtúntò ọ̀dà. Ọba àtúntò ọ̀dà wòlé náà ìgbọ́jì mi lẹ́yìn. Àṣì àtìtú. Tí èyí rẹ̀ ò bá wọ́. Ẹ rásà. Ẹ dà fún yín. Ọ̀gá ló dé. Ẹ dákun ẹ jókòó. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò ní lè dúró because mo keep àwọn èèyàn waiting ṣe you understand ẹ kàn gbé kíní ìwà kí n tètè máa lọ ń tèmi. ṣé tún yín àti parí rẹ̀ àbí tó hàn ní ṣàlàyé fún wọn. kọ́sítọ́mà yín àwọn. ó yẹ gbàwọ́ sí lọ. wọ́n ti dànù. kí ló ṣẹlẹ̀. kọ́sítọ́mà yín òun lọ dànù ó ní inú yín bí òun. ó ní bẹ́ẹ̀ tí mo ń ṣe olóṣìlẹ̀ báàgì ẹ̀kan mọ́ rẹ dún wọ̀n ó lẹ́sàsán kakí. lẹ́nu dákẹ́jáde dáadáa ní gbogbo èmi sọ bẹ́ẹ̀ gbà wọ́n sọ bẹ́ẹ̀. ta ló dànù. ọ̀yàwó ọ̀dà agbádá kọ́ ló kọ́ ni. agbádá ó lọ dànù. ẹ fún mi lórí kí yẹn that one apart ṣé ẹ mọ̀ wípé òǹtútẹ̀ ẹ̀dànù yẹn is worth of 2 million naira àbí ló lẹ gbà lọ́wọ́ mi. ẹ súnmọ́ mi. ẹ jà ṣe jà ṣe ọ̀nà ẹ súnmọ́ mi. ṣé mo yà kó tẹ̀ lọ. ayé ẹ̀dá ẹ̀bẹ́ ẹ̀kọ́ lórí.
bẹ́ẹ̀ ẹ ti kú. bẹ́ẹ̀ wàá bì nítorí ṣe yìí ò dá o. bàbá bẹ́ẹ̀. ṣe yìí ò dá o. yàrá díẹ̀. ṣe yìí ò dá o. ó ti gbádùn. kò dára ẹjí mi lágbódà á náà ẹ tó fi sọ́jà tẹ̀sí ẹ̀yìn ọ̀dọ́ ọdún o.